ẹ káàsán gbogbo ilé ẹ káàsán season wà lókè látòrí Oduduwa TV radio. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí o. Ọ̀rọ̀ tí a mẹ́nubà ní jẹta ta sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn òun ni a tún máa tẹ̀síwájú lórí ẹ̀. Mo dẹ̀ fẹ́ fi ṣàlàyé fún gbogbo àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn mùsùlùmí pé ẹ jọ̀ọ́ o, òfin ti yín o kì í ṣe òfin ìlú o. Mo tún tẹnu mọ́rọ̀ yẹn. Ṣé rí nǹkan tẹ́ ẹ̀ ń pè ní òfin mùsùlùmí, ẹ̀sìn mùsùlùmí, ìyẹn wà fún àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn yìí, kò ń ṣe fún ìlú. Ẹ jẹ́ kó yé wa, òfin ti mùsùlùmí kò ń ṣe fún gbogbo ìlú, torí kì í ṣe gbogbo ìlú ló ń ṣe ẹ̀sìn mùsùlùmí. Torí náà ẹ lè gbé yẹn lé wa lórí. Ṣọ́rọ̀ mi yé yín, ẹ lè gbé lé wa lórí. Òfin ìlú ló borí. Òun la fi sórí fọ́nrán yàtọ̀ máa kà á fún yín. Ká tó tẹ̀síwájú, mo tún fẹ́ fi bí yín pé ní ìṣẹ̀ṣe a ní nǹkan tó ń pè ní àwọn èèwọ̀. Nǹkan ìtumọ̀ yẹn àwọn èèwọ̀ yẹn ni pé àwọn kan tí a gbọ́dọ̀ ṣe àbí tí a ní àwọn ìgbésẹ̀ tá a gbọ́dọ̀ gbé èèwọ̀ là ń pè. A dẹ̀ ṣe ní dandan kí ẹ̀yin mùsùlùmí kẹ́ mọ̀ nípa èèwọ̀ ìṣẹ̀ṣe. Kò sẹ́ni tó wá bá yín sọ nínú ọ̀rọ̀ àwa ìṣẹ̀ṣe pé ẹ wá o, èèwọ̀ ilé nǹkan táwa ìṣẹ̀ṣe tá mọ̀ ní èèwọ̀ o, ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní mú ṣe. Àbá yín sọ bẹ́ẹ̀ yẹn rárá. Yọ yín lẹ́nu. Jẹ́jẹ́ la wà, jẹ́jẹ́ wa la wà. A dẹ̀ ń ṣe nǹkan tiwa gẹ́gẹ́ bí nǹkan bí ìwé òfin ṣe sọ fún wa. Torí náà mo fẹ́ kí gbogbo ẹ̀yin onímùsùlùmí kẹ́ mọ̀ yẹn, kì í ṣe ìjà, kì í ṣe ìbínú. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń sọ pé àwọn oníṣẹ̀ṣe wọn ò lè ṣe ìṣẹ̀ṣe wọn níbi tó máa ti fẹ́ ṣe lẹ́gbẹ̀ẹ́ omi, ibikíbi tó máa fẹ́ ṣe wọ́n ní ẹ̀tọ́ láti ṣe. Ẹ jọ̀ọ́ ẹ yé sọ pé òfin ti yín àbí nǹkan tí wọ́n sọ nínú ẹ̀sìn yín òun nìkan ṣoṣo ló ṣe pàtàkì. Àwọn oníṣẹ̀ṣe a ní tiwa, àdẹ̀yọ yín lẹ́nu. Ẹ̀yin lẹ wá ń yọ oníṣẹ̀ṣe lẹ́nu. Ẹ̀yin lẹ ń yọ oníṣẹ̀ṣe lẹ́nu. Ẹ láti dá dúró. Ẹ láti dá dúró. Ẹ jẹ́ kí a fi àwọn òfin yìí hàn yìí. Mo fẹ́ kí ẹ mọ àwọn òfin tí à ń sọ yìí. Ṣẹlẹ̀ àkọ́kọ́ yìí, òfin àkọ́kọ́ ẹsẹ̀ kẹta. Tí ẹ mọ̀ pé mẹ́ta ni mo dárúkọ ní ìjẹta. Mo ti ní a ti rí bí mẹ́ta kan sí tó pẹ̀lú ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí. Márùn-ún àbí mẹ́rin márùn-ún. Láti pé márùn-ún. Yes. So bí márùn-ún a rí àwọn méjì sí tó ṣe pàtàkì. Ẹ jẹ́ ká kà. Àkọ́kọ́ a ti sọ̀rọ̀ nípa àkọ́kọ́ yẹn, ǹdẹ̀ máa kà fún wa. Tí òfin èyíkéyìí kò bá ní ìbámu pẹ̀lú àwọn ìpèsè òfin yìí yóò borí, àti pé òfin mìíràn yóò láti iye tí àìṣedéédé jẹ́ òfo. Ṣọ́rọ̀ mi yé yín ntí àsọ nìyẹn o. Òfin yẹn ṣe rí nǹkan tẹ́yìn kà ní òfin ní ẹ̀sìn mùsùlùmí, ó dàbí nǹkan tí àwọn oníṣẹ̀ṣe kà ní èèwọ̀. Àmọ́ ẹ gbọ́ kí àwọn oníṣẹ̀ṣe kan wá sọ fún gbogbo ọmọ ìlú pé èèwọ̀ ti wá o, ẹ láti mú ṣe. Ó tàn mọ́ àwọn oníṣẹ̀ṣe nìkan ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la fẹ́ kí ẹ̀yin onímùsùlùmí kẹ́yẹ pé gbogbo tẹ́ bá kà sófin ní ẹ̀sìn mùsùlùmí yín, ẹ̀sìn mùsùlùmí yín, ó wà fún àwọn tí wọ́n ń ṣe àwọn èèyàn wa tó ń ṣe ẹ̀sìn mùsùlùmí pẹ̀lú yín. Ẹ lè wá sọ pé kí àwọn oníṣẹ̀ṣe kan bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé òfin mùsùlùmí, torí kò tàn mọ́ wa rárá. Àwọn àwọn oníṣẹ̀ṣe a ní èèwọ̀ tiwa tó yẹ pé àwọn kankan táwọn èèyàn lè ṣe tó máa ti ń ṣe ìṣẹ̀ṣe. Ó ṣe pàtàkì ká mọ̀ yẹn. Òfin ìlú ó dẹ̀ sọ, òun náà la ṣe mẹ́nu bà ọ̀rọ̀ tí òfin èyíkéyìí kò bá níbàámu pẹ̀lú àwọn ìpèsè tí òfin yìí yóò borí, àti pé òfin mìíràn yóò láti iye tí àìṣedéédé jẹ́ òfo. Òun ni ẹ rí lórí fọ́nrán yẹn. Òfin àkọ́kọ́ ṣẹ̀rí sìn pé ẹ lè máa gbé òfin ẹ̀sìn mùsùlùmí kẹ́ wá fẹ́ máa gbé lé àwọn oníṣẹ̀ṣe lórí. Àwa oníṣẹ̀ṣe a ní èèwọ̀, àgbélé yín lórí. Ẹ fi wálẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n kọ sínú ìwé òfin. Òfin yín kò dẹ̀ ti ń ṣe òfin ìlú.
òfin mùsùlùmí kì í ṣe òfin ìlú. Sọ̀rọ̀ mi yé yín, ìyẹn ni a dìídì fẹ́ mú wá kí ẹ lè mọ̀. Ẹ ṣé, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ìkejì, ìjọba ti federation tàbí ti ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn pé n tó wà nínú ìwé òfin nìyẹn. Òun ni à ń gbìmọ̀ là ń kà fún yín. Òun ló wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí. Òun ló wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí tẹ́ ń rí. Òun wà lẹ́gbẹ̀ẹ́ mi tẹ́ ń wò yẹn. À ń fi hàn yín kẹ́ lè mọ̀. Màá dẹ̀ fẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wo ètò yìí, ẹ bá wa pín, ẹ ya fọ́nrán yẹn kẹ́ pín fún gbogbo àwọn ẹ̀sìn àti kìrìsìtẹ́nì, mùsùlùmí, oníṣẹ̀ṣe ká mọ̀. Lẹ́ẹ̀kan sí máa ka ẹsẹ̀ kẹwàá yẹn, òfin kejì. Ẹsẹ̀ kẹwàá, ìjọba ti federation tàbí ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀. Lẹ́ẹ̀kan sí, fún ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin olórí mùsùlùmí nílẹ̀ Ìlọrin, ẹ̀sìn yín kì í ṣe ẹ̀sìn ìpínlẹ̀. Ní kẹ́ má ṣẹ̀sìn yín o, bá yín jiyàn ẹ̀sìn yín, ẹ lè ṣe tó bá tẹ́ bá lè ṣe, tẹ́ bá fẹ́ ṣe. Fún àwọn tí wọ́n wà nínú ẹ̀sìn mùsùlùmí, kẹ́ sọ fún wọn nǹkan tí òfin tó máa fẹ́ tẹ̀lé òfin ẹ̀sìn mùsùlùmí. Àmọ́ kán rántí pé ẹ̀sìn mùsùlùmí àtòfin mùsùlùmí ó yàtọ̀ sí òfin ìlú. Òfin ìlú òun làwa ń sọ̀rọ̀ nípa ẹ̀, òun ló tán mọ́ gbogbo wa. Òfin àti ẹ̀sìn mùsùlùmí, òfin mùsùlùmí àti ẹ̀sìn mùsùlùmí ó tán mọ́ àwọn mùsùlùmí. Ó dẹ̀ lójú tí òfin ilẹ̀ Nàìjíríà tó bá wà, tí tá bá sọ̀rọ̀ nípa òfin yẹn, òfin mùsùlùmí kò lẹ́sẹ̀ ńlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òfin ìlú. Tí ẹ̀ ń gbọ́ wa, ó ṣe pàtàkì ká mọ ìyàtọ̀ yẹn o. Mo fẹ́ ká gbìyànjú ká mọ ìyàtọ̀ yẹn. Ẹ jẹ́ ká mọ ìyàtọ̀ yẹn dáadáa. Sọ̀rọ̀ mi yẹn. Ó di méjì. Ìkẹta, ẹnìkọ̀ọ̀kan ló ní ẹ̀tọ́ láti wà láyé, kò sì sóhun tó burú nínú ìwà láyé rẹ àfi bí o bá ti ṣe ìdájọ́ ilé ẹjọ́ nípa ọ̀daràn ẹ̀ṣẹ̀ tí a ti rí pé ó jẹ̀bi ní Nàìjíríà. Ṣé rí bẹ́ẹ̀ yẹn? N tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn ni pé gbogbo wa ló ní ẹ̀tọ́ láti wà láyé. A ti máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan pé tó bá yẹ pé ilẹ̀ àwọn arẹwà ni, tí èèyàn kan bá tí tọ́mọ kan bá sọ̀rọ̀ nípa àbí tó bá ṣe nǹkan kan pẹ̀lú sí ìwé ẹ̀sìn, ìwé tó bá ṣe nǹkan kan sí Quran àbí kan sọ̀rọ̀ nípa ẹ̀sìn láì dá kíníkan ẹ̀wọ̀n á pa. Gbogbo ẹni tó bá pa èèyàn, òfin ìlú ló ń rú o. Òfin ìlú ló ń rú, ẹ jẹ́ kó yé wa. Mo sọ lẹ́ẹ̀kan sí. Ẹni tó bá lọ pa èèyàn torí ẹ̀sìn, wọ́n ń rú òfin ìlú ni. Ẹ kọ́ àwọn, ó ṣe pàtàkì gbogbo ẹ̀yin mùsùlùmí, ẹ kọ́ àwọn èèyàn yín kọ́ mọ̀ pé tó máa lọ gbé ìgbésẹ̀ láti pa èèyàn lórí ẹ̀sìn, òfin ìlú ló ń rú o. Torí òfin ìlú sọ pé, mo dẹ̀ kà á síta, ó sọ pé ẹnìkọ̀ọ̀kan ṣé ẹ jẹ́ ká fún yín, ẹnìkọ̀ọ̀kan ló ní ẹ̀tọ́ láti wà láyé. Lẹ́ẹ̀kan sí, ẹnìkọ̀ọ̀kan ló ní ẹ̀tọ́ láti wà láyé, kò sì sóhun tó burú nínú ìwà láyé rẹ àfi bí o bá ti ṣe ìdájọ́ ẹjọ́ nípa ọ̀daràn ẹ̀ṣẹ̀ tí a ti rí pé ó jẹ̀bi ní Nàìjíríà. Ṣé rí pé kò tọ́ mọ́ òfin? Torí náà, ẹni tó bá lọ pa èèyàn, ó ń rú òfin ni o. Ẹ̀yin oní àlùfáà ní ẹ̀sìn mùsùlùmí, ẹ gbìyànjú kẹ́ kọ́ àwọn ọ̀dọ́ yín, àwọn ọ̀dọ́ ẹ̀sìn mùsùlùmí, kẹ́ kọ́ wọn pé òfin mùsùlùmí ó yàtọ̀, òfin ìlú ó yàtọ̀, òfin ìlú dẹ̀ ló borí. Ṣé àwọn kàkàrà ń bẹ̀rẹ̀? Àkà níbẹ̀rẹ̀ àkọ́kọ́ ẹsẹ̀ kẹta. Ibẹ̀ wọ́n sọ, wọ́n ní tí òfin kan bá wà, tí òfin ìlú dẹ̀ dúró, òfin ìlú ló máa borí. Òfin yẹn yóò jẹ́, torí àìṣedéédé á jẹ́ òfo. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bí òfin mùsùlùmí bó ṣe rí nìyẹn, ẹ jẹ́ kó yé wa. À ń ṣàlàyé ni, kì í ṣèjà, kò ń ṣe ìbínú. À ń gbìyànjú ká ṣàlàyé fún gbogbo wa ni. Ẹ ṣeun. A ti ka ìkẹta ń sìn, ẹ jẹ́ ká wá lọ ka ìkẹrin. Ìkẹrin yẹn ni olúkúlùkù ènìyàn gbọ́dọ̀ ní ẹ̀tọ́ sí òmìnira ti èrò, ẹ̀rí ọkàn àti ẹ̀sìn, pẹ̀lú òmìnira láti yí ẹ̀sìn tàbí ìgbàgbọ́ rẹ̀ padà.
àti òmìnira bóyá nìkan tàbí nìkan ní agbègbè pẹ̀lú àwọn mìíràn àti ní gbogbo ní gbangba tàbí ní ìkọ̀kọ̀ láti ṣàfihàn àti tàn káàkiri ẹ̀sìn tàbí ìgbàgbọ́ nínú ìjọsìn, ẹ̀kọ́ àjọṣe àti ṣíṣe. Ṣẹ̀rí bẹ́ẹ̀ yẹn pé gbogbo wa la ní ẹ̀tọ́ o, gbogbo wa pátápátá a ní ẹ̀tọ́ àti òmìnira wà fún ẹ̀yin mùsùlùmí kẹ́ ṣe ẹ̀sìn yín kẹ́dẹ̀ kéde ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ wá kéde ẹ̀. Òmìnira wà fún àwọn oníṣẹ̀ṣe ká ṣe ìṣẹ̀ṣe wa kádẹ̀ kéde ẹ̀. Bẹ́ẹ̀ náà lórí òmìnira wà fún àwọn oníkìrìsìtẹ́nì kan ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì kan dẹ̀ kéde ẹ̀. Ẹ má máa yọ oníṣẹ̀ṣe lẹ́nu, àwọn oníṣẹ̀ṣe ò wá yan yín lẹ́nu. Ẹ jọ̀ọ́ ẹ kọ́ àwọn ọ̀dọ́, ó ṣe pàtàkì kán mọ àwọn ọ̀rọ̀ yìí, ó ṣe pàtàkì kí a mọ̀ yẹn. Ìwé òfin gba gbogbo wa láyè, kò sí ẹ̀sìn kan ṣoṣo báyìí tó jẹ́ ẹ̀sìn ìpínlẹ̀. Lẹ́ẹ̀kan sí ntí ẹsẹ̀ 10 tí ó sọ nìyẹn nínú ìwé òfin wa. Kẹ má dẹ̀ gbàgbé pé ìwé òfin ìlú òun ló borí. Ẹ̀sìn ò ní agbára tó òfin ìlú, òfin ẹ̀sìn kò ní agbára tó òfin ìlú, òfin ẹ̀sìn kò ní agbára kankan tó òfin ìlú. Ẹ jẹ́ kó yé wa o, ẹ ṣeun. 39:1 olúkúlùkù ènìyàn gbọ́dọ̀ ní ẹ̀tọ́ sí òmìnira ọ̀rọ̀ sísọ pẹ̀lú òmìnira láti di àwọn èrò àti láti gba àti fífún àwọn ìmọ̀ràn àti àlàyé láìsí kíkọlù. Gbogbo ẹ̀yin àlùfáà tẹ́ lọ ń kọlù àwọn oníṣẹ̀ṣe tó ń jọ wà ọ̀dẹ̀ wà ń tòsí yín tó máa ń ṣe ìṣẹ̀ṣe wọn. Ẹ̀yin lẹ lọ ń wá wọn tẹ́ ń sọ pé wọn gbọ́dọ̀ ṣe kíní ilẹ̀ yín pé ilẹ̀ yín níbẹ̀ yẹn pé Ẹ̀gbá ń lọrin. Irọ́ o, ní àṣẹ yẹn sẹ́. Ẹ má gbàgbé o, ẹsẹ̀ 10 sọ pé ìjọba ti federation tàbí ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀. Ṣé ń gbọ́ wa? Ẹ fi ọ̀rọ̀ yìí tó gbogbo àwọn àlùfáà nílẹ̀ Ìlọrin létí. Kò ṣèjà kì í ṣe ìbínú. Òfin ìlú ó borí òfin ẹ̀sìn. Òfin ìlú ó borí òfin ẹ̀sìn. Ẹ̀ẹ́dẹ̀ lè torí ìtẹ̀sìn kẹ́ gba ẹ̀mí èèyàn kankan torí ẹ̀ ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n kọ sínú ìwé òfin láti gba ẹ̀mí ẹnikẹ́ni torí òfin ẹ̀sìn. Sọ̀rọ̀ mi yé yín, ẹ̀ ní ẹ̀tọ́ láti gba ẹ̀mí ẹnikẹ́ni torí òfin ẹ̀sìn. Òfin ìlú ó lòdì sí ṣé ń gbọ́? Òfin ìlú ó lòdì sí pé kí ẹ fi òfin ẹ̀sìn gba ẹ̀mí ẹnikẹ́ni. Ẹ jẹ́ kọ́rọ̀ yẹn yé wa o. À ń gbìyànjú àti ṣàlàyé kó lè yé wa dáadáa ni. Gbogbo ẹni tẹ́ bá ti ń gbọ́ ètò yìí ẹ bá wa máa pín. Torí ọ̀rọ̀ ẹ̀sìn yìí aláti ṣàlàyé ẹ̀ yékéyéké kó yé wa dáadáa. Torí la ṣe gbìyànjú láti ń gbé ètò yìí wáyé. Bẹ́ẹ̀ bá ṣe ń wo ètò yìí ẹ bá wa máa pín. Citizen wa ló ń bá yín sọ̀rọ̀ láti orí Oduduwa TV radio. Ẹ bá wa máa pín. Ó ṣe pàtàkì kí àwọn èèyàn wa kí a mọ àwọn ìyàtọ̀ yẹn. Àwọn àlàyé tá ṣe yẹn ṣe rí pé nǹkan tẹ́yin pè ní òfin ẹ̀sìn yín, èèwọ̀ ìṣẹ̀ṣe àwa náà ni. Àmọ́ àpolówó ẹ̀ jáde pé ká máa sọ ká máa lọ sí mọ́ṣáláṣí ká máa nínú mọ́ṣáláṣí o. Èèwọ̀ rí kí ni ẹ o. Kò torí ntẹ́ bá ṣe ní mọ́ṣáláṣí fún àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn mùsùlùmí ni. Ntí àwọn oníṣẹ̀ṣe bá ń ṣe tó lè jẹ́ èèwọ̀ tiwa fún àwọn tí wọ́n ń ṣe ìṣẹ̀ṣe ni. Ẹ má dẹ̀ gbàgbé pé ìwé òfin ó fún wa ní àṣẹ láti lè ṣe ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bó ṣe fún àwọn mùsùlùmí ní àṣẹ láti ṣe ẹ̀sìn mùsùlùmí, bó ṣe fún àwọn oníkìrìsìtẹ́nì ní àṣẹ láti lè ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì. Ẹ jẹ́ kí oníkálùkù dúró láyè ká lè jọ máa rí kí ìlú lè tòrò tí kò ní sí kíkọlù nínú ọ̀rọ̀ ẹ̀sìn.
lẹ́ẹ̀kan sí màá rọ̀ gbogbo ẹ̀yin àlùfáà wa kẹ́ tó gbégbèsè gbogbo ìgbésẹ̀ yín màá rọ̀ yín ẹ bira yín ní ìbéèrè yẹn ǹjẹ́ ìgbésẹ̀ tí mo fẹ́ gbé yìí ǹjẹ́ ó tọ́ mọ́ òfin ìlú? Òfin ìlú ló borí o, ẹ má gbàgbé o, òfin ìlú ló borí o, kì í ṣe òfin ẹ̀sìn, òfin ìlú ló borí. Òfin ìlú dẹ̀ sọ pé a kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀. Ìtumọ̀ yẹn ni pé ẹ lè sọ pé ní ìpínlẹ̀ kan tàbí kejì pé ẹ̀sìn báyìí o òun ni ó máa di ẹ̀sìn ìpínlẹ̀. Ẹ ní àṣẹ yẹn torí ìwé òfin ò fún yín ní àṣẹ yẹn. Gbogbo ẹ̀yin àlùfáà tí ẹ ń gbọ́, tẹ́ bá ń gbọ́ ètò, ẹ bá wa pín o. Ẹ kọ́ àwọn ọ̀dọ́ yín, ẹ dẹ̀ kọ́ ara yín náà pé òfin ẹ̀sìn yín ó yàtọ̀ sí òfin ìlú. Òfin ìlú dẹ̀ borí òfin ẹ̀sìn. Tẹ́ ń gbọ́, òfin ìlú tí a mọ̀ sí national constitution ó ní agbára ju òfin ẹ̀sìn yín lọ. Ẹni tó bá lọ gba ẹ̀mí èèyàn kankan lórí òfin ẹ̀sìn ó ń rú òfin ìlú, torí òfin ìlú sọ pé máa kà á ta lẹ́ẹ̀kan sí fún wa, ẹnìkọ̀ọ̀kan ló ní ẹ̀tọ́ láti wà láyé, kò sì sóhun tó burú nínú ìwà láyé rẹ àfi bí o bá ti ṣe ìdájọ́ ilé ẹjọ́ nípa ọ̀daràn ẹ̀ṣẹ̀ tí a ti rí pé ó jẹ̀bi ní Nàìjíríà. Ṣe rí pé kò tọ́ mọ́ òfin rárá, kò tọ́ mọ́ ẹ̀sìn mùsùlùmí rárá, òfin ni à ń sọ. Ẹ jẹ́ kó yé wa o. Mo rò pé a ti gbìyànjú ká ṣàlàyé díẹ̀ ká tún yànnà àwọn ọ̀rọ̀ kan díẹ̀ lórí àwọn ọ̀rọ̀ òfin yìí. Ó ṣe pàtàkì gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń gbọ́ kínní, ẹ bá wa máa pín kínní, a máa fi kínní fọ́nrán tẹ́ ń rí yẹn, a máa fi sórí àwọn àwòrán tẹ́ ń rí yẹn, a fi sórí fọ́nrán yìí. Kẹ́ bá wa pín, ẹ ya àwòrán ẹ fi sínú fóònù yín, ẹ kọ́ra yín. Òfin ẹ̀sìn ó yàtọ̀ sí òfin ìlú. Òfin ẹ̀sìn yín àti èèwọ̀ ntí àwọn tí wọ́n bá ń ṣe ẹ̀sìn mùsùlùmí tán láti tẹ̀lé nínú ẹ̀sìn mùsùlùmí nìyẹn. Èèwọ̀ ó jẹ́ àwọn nǹkan tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n láti tẹ̀lé tán bá ń ṣe ìṣẹ̀ṣe wọn. Gbogbo wa dàlẹ̀ ní ẹ̀tọ́ láti lè máa ṣe ẹ̀sìn tàbí ìṣẹ̀ṣe wa, àmọ́ òfin ìlú ó borí gbogbo wa lápapọ̀, àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe. Ẹ jọ̀ọ́ ṣé ọ̀rọ̀ yẹn ṣé ó yé yín? Ẹ gbé ọ̀rọ̀ yẹn pín fún gbogbo àwọn àlùfáà. Ẹ jẹ́ kí a fi eléyìí ṣe àsìkò kẹ́ máa fi kọ́ òfin ìlú. Ọ̀rọ̀ pé ń tẹ́ bá kàn sọ, ṣe rí púpọ̀ nú ẹ̀yin tẹ́ bá ń jáde tán, àwọn kan mọ́dékọ́ àwọn kan wọ́n ń sọ̀rọ̀, wọ́n ń ṣe ibú sí Oduduwa TV radio, Citizen AY, pé ta ni ẹ kíní kan. Òfin ìlú ní kẹtẹ ti sí eléyìí kì í ṣe dà. Bẹ́ bá bú mi kò lè yí òfin ìlú padà. Bẹ́ bá bú mi, bẹ́ bá ń ṣépè, kò yí òfin ìlú padà. Òfin ìlú bó ṣe wà náà ló ṣe wà, ẹ lè yí padà. Ó máa dà kẹ́ tẹ́tí sí ọ̀rọ̀ òfin ìlú kẹ́kọ̀ọ́. Kàkà pé ẹ̀ ń bú èèyàn kan kò lè yanjú tó wà nílẹ̀ yìí. Ẹ kọ́ òfin ìlú kẹ́dẹ̀ rí pé gbogbo ìgbésẹ̀ yín ó tọ́ mọ́ òfin ìlú. Ó tọ́ mọ́ òfin ìlú. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ lẹ́ẹ̀kan sí Citizen AY ló kí n látòrí Oduduwa TV radio. Ẹ bá wa subscribe sórí Oduduwa TV radio. Ẹ má gbàgbé o, kẹ́ bá wa pín. Ó ṣe pàtàkì kí àwọn èèyàn wa kí ẹ bá wa máa subscribe. Oduduwa TV radio 2. Ẹ bẹ́ ṣe ń wo kíní ẹ̀ lókè, ẹ bá wa lọ síbẹ̀, kẹ́ bá wa subscribe, kẹ́ bá wa pín. Torí a fẹ́ kí platform yẹn kó bẹ̀rẹ̀ sí ní káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pọ̀ lórí ibẹ̀ yẹn, torí a fẹ́ gbogbo nǹkan tá a bá ṣe ń sìn ó máa wáyé púpọ̀ nù ẹ̀ máa rí lórí Oduduwa TV radio 2. Facebook ó dá o, àmọ́ ó máa dà ká nìyẹn, torí a kì í mọ bí a Facebook wọ́n lè ṣe mọ́nàmọ́ná ọjọ́ kan. Àdẹ̀ ti ní eléyìí tẹ́ pé a tún máa fi ṣe nǹkan wa lọ́jẹ́jẹ́ wa, sọ̀rọ̀ mi yẹn. Ẹ jọ̀ọ́ mọ̀rọ̀ wá o, ẹ bá wa subscribe sórí Oduduwa TV radio 2. Ṣé gbọ́, kẹ́ bá wa pín ètò bá ṣe rí. Inú wa dùn tẹ́ bá lè bá wa ṣe bẹ́ẹ̀. Ẹ ṣeun gan ni lọ́pọ̀lọpọ̀. Ká tó máa lọ lẹ́ẹ̀kan sí o, máa fẹ́ kí gbogbo akádìdì mọ̀ pa ọ̀rọ̀ òfin yẹn, kí adìdì kọ́ kí ó lè yé wa, torí àwọn ìgbésẹ̀ tí àwọn ẹlẹ́sìn mùsùlùmí ń gbé púpọ̀ nú ẹ̀ ó lè ti yé wa ń sìn pé àìmọ̀ òfin ìlú òun ló ń fa púpọ̀ nú àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé. Tí wọ́n bá mọ̀ òfin ìlú, a rò pé àwọn ìgbésẹ̀ yẹn àwọn kan á gbìyànjú kan rí pé ó tọ́ mọ́ òfin ìlú. Sọ̀rọ̀ mi yé yín, àwọn ìgbésẹ̀ tó máa gbé wọ́n á gbìyànjú kan rí pé ó tọ́ mọ́ òfin ìlú. Ìṣẹ́jú kan mò ń bọ̀. Lẹ́ẹ̀kan sí
ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká rí pé a mọ àwọn òfin yẹn lápapọ̀ wa àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe ká mọ àwọn òfin yẹn ká lè béèrè ìbéèrè yẹn. Ǹjẹ́ ìgbésẹ̀ tá a máa gbé nínú ẹ̀sìn wa ǹjẹ́ ó tọ́ mọ́ òfin ìlú? Torí tẹ́ bá gbé ìgbésẹ̀ tẹ́ bá lọ ṣe òfin ẹ̀sìn mùsùlùmí ká fi yẹn ṣẹpẹrẹ tẹ́ bá rò pé tó dẹ̀ rú òfin ìlú ló máa borí, òfin ìlú ló máa borí kì í ṣe òfin ẹ̀sìn. Ṣé ń gbọ́? Ẹ jẹ́ kó yé wa o, ẹ jẹ́ kó yé wa o. Ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sórí Oduduwa TV Radio 2 lórí YouTube wa. Ẹ ṣeun, ẹ subscribe sórí Oduduwa TV Radio 2 kẹ́ bá wa subscribe. Ẹ ṣeun, ẹ bá ti tẹ̀sán ẹ kàn bá wa subscribe ni kí àwọn ìkànnì mọ̀ ẹ subscribe ṣe ẹni bẹ́ẹ̀ yẹn ẹ kàn tẹ red button ẹ lè bá wa subscribe. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ káàrọ̀ jìnnà kò ní sí wa kò ní rẹ̀ wá láṣẹ Èdùmàrè àádélẹ̀ lérí. Ẹ má gbàgbé o ẹ bá wa lọ subscribe sórí Oduduwa TV Radio 2. Ẹ ṣeun, ó ṣeé ṣe ká padà wá ká tún wá ṣe ọ̀rọ̀ yìí ní orí fọ́nrán lórí platform wa ní live láìpẹ́. Ẹ ṣeun, ó dìgbà kan náà àti màrí bá sọ̀rọ̀, ó dàbọ̀.